Ẹ kú dédé àsìkò yìí o, ìròyìn lérèfé la mú wá sí etí ìgbọ́yín. Orúkọ mi ni ìyáàfin Lydia Owóbọ̀fálẹ́yẹ. Sudan ti Sokoto Alhaji Said Abubakar kẹta ti rọ gbogbo àwọn ẹlẹ́sìn mùsùlùmí jákèjádò orílẹ̀-èdè yìí tí ó wà ní Umma láti ṣe àkànṣe ètò àdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà lónìí ọjọ́ Àràfà nítorí pé ó jẹ́ kí ó di mímọ̀ pé ètò àdúrà tí ènìyàn bá ṣe ní irú ọjọ́ Àràfà di dandan kí ó ṣe ìtẹ́wọ́gbà. Ó tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé kí ẹ̀bẹ̀ àdúrà náà jẹ́ lórí bí Allah yóò ṣe bá wa pèsè ọ̀nà àbáyọ láti kojú gbogbo ìpèníjà tí ó ń bá orílẹ̀-èdè wa fínra. Akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ Jama'atu Nasri Islam (JNI), Ọ̀jọ̀gbọ́n Khalid Aliyu ni ó ṣe àtẹ̀jáde ọ̀rọ̀ Sultan yìí síta lóde àná. Ó tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé oṣù Dhul-Hijjah yìí ni gbogbo mùsùlùmí lódodo gbọ́dọ̀ ya ara wọn sọ́tọ̀ láti máa hùwà rere kí wọ́n sì tún máa ṣe ìtọrẹ àánú fún àwọn aláìní nítorí ọjọ́ Àràfà yìí jẹ́ ọjọ́ pàtàkì tí ó tún ṣe gbòógì sí Allah. Bí ènìyàn bá tún wá fi ààwẹ̀ kún àdúrà wọn lọ́jọ́ Àràfà náà, ìgbàgbọ́ àwọn ni pé Allah yóò mú gbogbo ẹ̀ṣẹ̀ tí àwọn bá ti dá àti èyí tó ń bọ̀ lọ́nà kúrò. Nítorí náà ni Sultan ti Sokoto ṣe ń rọ gbogbo ènìyàn lápapọ̀ láti gbàdúrà gidigidi kí a bá lè borí ìgbèdìde ẹgbẹ́ Boko Haram, ẹgbẹ́ adàlúrú àti àwọn ìṣòro mìíràn tí orílẹ̀-èdè yìí ń kojú. Lẹ́yìn náà ni àwọn tí ó ń ta ẹran àgbò kọ̀ọ̀kan tí wọ́n jẹ́ olùgbé ti ìlú Àbújá lánàá òde yìí ni àwọn náà ń ṣe àlàyé lórí bí ẹran àgbò ṣe gbówó lórí ní àkókò yìí. Wọ́n wá jẹ́ kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn wípé ìwọ̀nba péréte ni ẹran tí wọ́n kó wá sínú ọjà, èyí tí kò tó tà rárá. Nínú ìfọ̀rọ̀wérọ̀ tí àjọ News Agency of Nigeria (NAN) ṣe pẹ̀lú àwọn ọlọ́jà kọ̀ọ̀kan nígbà tí wọ́n ń ṣàyẹ̀wò láti mọ bí ọjà ṣe rí lásìkò ọdún yìí, ni àwọn ọlọ́jà náà ṣe àlàyé ohun tí ó fa ọ̀wọ́ngógó ọjà wípé títì tí àwọn ìjọba ti ẹnubodè náà wà lára èrèdí tí àwọn ọlọ́jà ṣe ń gbé owó lérí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn The Nation. Ọ̀gá àgbà yanyan Vice Chancellor ti Ilé Ẹ̀kọ́ Gíga ti Ìpínlẹ̀ Delta State University, Ọ̀jọ̀gbọ́n Samuel Asagba ti ṣe ìkéde pàjáwìrì wípé kí gbogbo akẹ́kọ̀ọ́ àti òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ gíga náà lọ sinmi fún ìgbà díẹ̀ títí gbogbo ìṣòro tí agbègbè náà ń kojú yóò fi wá sí òpin, kí ohun gbogbo sì tún padà bọ̀ sípò. Ìròyìn náà tẹ̀síwájú nípa sísọ pé ìkéde pàjáwìrì náà wáyé nítorí ìwà ìjínigbé tí ó gbòde kan ní ìpínlẹ̀ náà, ní pàtó agbègbè Abraka. Nítorí ìdí èyí ni VC ti ilé ẹ̀kọ́ gíga náà ṣe gbé àtẹ̀jáde àkọsílẹ̀ ìròyìn náà tí ó kà báyìí pé òun nífẹ̀ẹ́ láti sọ fún gbogbo akẹ́kọ̀ọ́ àti òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ gíga náà pé kí wọ́n gbélé wọn bẹ̀rẹ̀ láti ọjọ́ òní lọ, èyí tí ń ṣe ọjọ́ 5 nínú oṣù kẹfà ọdún 2025, títí di ìgbà tí gbogbo ìgbìmọ̀ alábòójútó tilé ẹ̀kọ́ náà yóò fi rí i dájú pé ààbò tó péye ti wà fún gbogbo wọn. Gómìnà ti ìpínlẹ̀ náà Sheriff Oborevwori pé ìpàdé pàjáwìrì lónìí Ọjọ́bọ̀, èyí tí kò ṣẹ̀yìn bí àwọn ajínigbé náà ṣe dá ẹ̀mí ọ̀dọ́mọkùnrin kan légbodò láìpẹ́ yìí, tí ìṣẹ̀lẹ̀ náà sì ti tàn káàkiri ìpínlẹ̀ náà, ní pàtó agbègbè Abraka níbi tí ilé ẹ̀kọ́ gíga DSU ti ìpínlẹ̀ náà wà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Igbákejì ààrẹ Kashim Shettima ní Ọjọ́rú ni ó fi ọkàn àwọn olùgbé ìlú Mokwa balẹ̀ wípé ìjọba àpapọ̀ ti ṣetán láti dúró kí ó sì tún dá sí gbogbo ìṣòro tí ìkún omi dá sí wọn lágbádá. Ọ̀rọ̀ yìí wáyé nígbà tí ó ń bá wọn kẹ́dùn lórí ohun tí ìlú náà ti pàdánù, bí àwọn tí ẹ̀mí wọn ṣòfò lórí ìṣẹ̀lẹ̀ náà àti dúkìá gbogbo tí ó bàjẹ́. Ṣùgbọ́n ní báyìí ìjọba àpapọ̀ ti wá láti mú ìpinnu wọn ṣẹ lórí ìṣẹ̀lẹ̀ náà. Èyí ló mú kí igbákejì ààrẹ náà tí ó jẹ́ aṣojú fún ààrẹ Bọ́lá Tinubu láti fi bílíọ̀nù méjì (2 billion) àti ọkọ̀ ńlá bíi 20 tí ó kún fún oúnjẹ jíṣẹ́ fún àwọn olùgbé ìpínlẹ̀ náà. Nínú ọ̀rọ̀ olùdámọ̀ràn àgbà fún ààrẹ lórí ìròyìn
tí ó wà ní iléeṣẹ́ ti igbákejì ààrẹ Stanley Nwokocha ni ó sọ ọ́ di mímọ̀ wípé igbákejì ààrẹ balẹ̀ sínú ìlú náà ní agogo 12:30 ọ̀sán. Níbẹ̀ ni igbákejì gómìnà ti ìpínlẹ̀ náà Yakubu Garba, Esu Nupe àti alága ti ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba HRN Yahaya Abubakar àti àwọn ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ alákòóso ti ìpínlẹ̀ náà ni wọ́n gba igbákejì ààrẹ lálejò. Aṣòfin Shettima bá wọn kẹ́dùn lórí nǹkan tí ó ṣẹlẹ̀ sí ìlú náà. Ó wáá sọ pé ó dùn gbogbo ènìyàn dé ìsàlẹ̀ ọkàn nítorí ipa ribiribi tí ìlú wọn ń kó lórí ọrọ̀ ajé, kátàkárà àti iṣẹ́ àgbẹ̀ tí wọ́n mọ̀ wọ́n sí jákèjádò orílẹ̀-èdè yìí, tí wọ́n sì tún jẹ́ kí àṣà wọn fìdí múlẹ̀ gidigidi. Èyí ló mú kí gbogbo ọmọ orílẹ̀-èdè yìí bá wọn pín nínú ìnira tí wọ́n wà. Ó tún wáá sọ fún gbogbo olùgbé ìpínlẹ̀ náà wípé nítorí akitiyan wọn lórí ọrọ̀ ajé àti iṣẹ́ àgbẹ̀ tí wọ́n mú lọ́kùnkúndùn ni ó jẹ́ kí ààrẹ orílẹ̀-èdè yìí tètè dá sí ìṣẹ̀lẹ̀ náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune Online. Ìròyìn lórí bí àwọn ènìyàn jàǹkàn-jàǹkàn, iléeṣẹ́ ńláńlá, àwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́ tí wọ́n jẹun kánú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n ní ọkọ̀ òfurufú aládàáni ní olúkúlùkù wọn ti ń sáré kíjokíjo láti rí i pé iléeṣẹ́ ààrẹ jọ̀wọ́ ọkọ̀ òfurufú àwọn ènìyàn náà fún wọn. Ìwé ìròyìn Punch ṣàlàyé síwájú pé ìjọba àpapọ̀ sì ti yọ̀ǹda ìwé àṣẹ fún àwọn ọkọ̀ òfurufú aládàáni tí ó tó 60 private jets kí wọ́n bá lè máa fò kí wọ́n sì tún lè balẹ̀ ní àwọn ibùdó àwọn ọkọ̀ òfurufú tí ó ṣe pàtàkì ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ìwé ìròyìn náà fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ lẹ́nu àwọn òṣìṣẹ́ ti NCS àti ti àwọn òṣìṣẹ́ apá kan nínú iléeṣẹ́ aviation níbi ìfọ̀rọ̀wérọ̀ tí ó wáyé lọ́jọ́rú. Àwọn ọkọ̀ òfurufú aládàáni tí wọ́n dágúnlẹ̀ bíi Bombardier BD700 Global 6000, BD700 Global 6005, BD700 Global 7005 àti àwọn mìíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìròyìn mìíràn tún jẹyọ síta wípé ìjọba àpapọ̀ mọ̀ọ́mọ̀ yọ̀ǹda ìwé àṣẹ ìrìnnà fún àwọn ọkọ̀ òfurufú náà nítorí kí wọ́n bá lè gba owó tí ó yẹ kí wọ́n gbà lọ́wọ́ àwọn tí ó ní wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Punch. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi. Ẹ pàdé mi fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn lọ́la láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ kàn sórí YouTube channel ti ìròyìn lérèfé kí ẹ sì tún subscribe kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn rẹ̀ síwájú àti síwájú sí i. Ẹ ṣé, mo dúpẹ́ o. Ó dàbọ̀.